Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Lẹ́ẹ̀kan sí mo kí àwọn bàbá wa kú kalẹ̀ o. Ìbéèrè tí wọ́n béèrè ní ìsinyìí ẹ foríjì mí, ẹ̀yin bàbá wa náà ni ẹ mọ́ palówe pé kí ni fáàrí orógbó apá kò láwẹ́ ajé òkúrò. Kí ni àǹfààní kankan tó wà nínú àkójọpọ̀ Nàìjíríà tí ó fi di pé a gbọ́dọ̀ mú lọ́wọ́ yàtọ̀ sí kọ́lọ́mọ ọmọ mọ́mú ìyá ẹ̀? Àpapọ̀ tó wà nínú ẹ̀ ni pé àwọn òyìnbó máa ń pè kíní kan ní economy of scale. Àwọn Yorùbá dẹ̀ máa sọ pé bá a bá rìn pọ̀ ìyẹni lóde ìsẹ̀yìn ìlú ńlá máa ń dà púpọ̀, ṣùgbọ́n ìlú ńlá yẹn ò ní kíkí àwọn tó wà ń bẹ̀ kọ́ rẹ́ra wọn jẹ. Ọ̀nà kan máa fi rẹ́ra wọn jẹ là ń pè ní federalism. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí Amẹ́ríkà yẹn, àwọn tó bá ṣe lọ́ọ̀yà ní New York wọn ò lè lọ ṣe ní Houston tó bá gbọ́n fún ibẹ̀. Wọ́n ti pín gbogbo ìjọba yẹn tólúkálukú máa fi lọ tó lómi tiẹ̀. Nǹkan tó máa pa wọ́n pọ̀ lọ́rọ̀ kọ́rẹ́nsì, ọ̀rọ̀ òfin àwọn airline, gbogbo shipping, ọ̀rọ̀ education ni o, ọ̀rọ̀ health ni o, ọ̀rọ̀ gbogbo nǹkan tó bá oníkálukú jọ ládùúgbò ẹ̀ òun ló máa jọba lé lórí. Bówó ẹ̀ ti wọlé òun ló máa ná. Ó bá lóye tí ó máa sọ fún ìjọba àpapọ̀ fún ọ̀nà pé rẹ́lù ìpawápọ̀, airline ìpawápọ̀, kọ́rẹ́nsì ìpawápọ̀, gbogbo yẹn lè tó ẹ̀ ti wà nù àṣepọ̀. Tí ó bá ti kúrò lórí iye tó ti torí rẹ̀ jẹ, ìyẹn ló fa ipò oníkálukú fẹ́ ní mi ò ṣe mọ́. Tó bá ti mú rẹ̀ jẹ mọ́, ìyẹn ṣe mọ́. Ìyẹn ni ò ṣeé ṣe. Tó bá ti di ọ̀rọ̀ unity ìlú ti Buhari ṣe yìí, ìrẹ́jẹ ló wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́ sà, ṣé mo lè tẹ̀lé fi kún? Rárá ẹ tẹ̀lé. Tó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn, kí ó ṣe tí gbogbo ayé òkú níjọba horo kan kárìkápọ̀ yẹni. Number 2, ìgbà wo la máa mọ̀ pé ìrẹ́jẹ ti dójú àmì? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ní ọdún 1707 ó ní àwọn Gẹ̀ẹ́sì dá by Act of Union ni wọ́n dá sílẹ̀ tí wọ́n mú Scotland, Ireland and Wales tí wọ́n papọ̀ mọ́ England tó fi di United Kingdom. Láti bí ọ̀ọ́dúnrún ọdún tí wọ́n ti ń ṣe, ara òrókun ara òradìẹ ó rọ̀ wọ́n lára ju àwa lọ o. Síbẹ̀síbẹ̀ Scotland fẹ́ dá dúró, Wales fẹ́ dá dúró. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí ká má ṣe wàá sọ̀rọ̀ àwa tó jẹ́ pé kì í ṣe pé síra panupọ̀ dáhùn kankan lẹ̀. Òyìnbó òjò tó rọ̀ ló kẹ́ ẹlẹ́pọ̀ má díẹ̀. Tá a bá dẹ̀ lọ sí Yugoslavia, àbá lọ sí Soviet Union, àbá lọ sí India, àbí gbogbo oríṣiríṣi ẹlẹ́ wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú papọ̀. Even lọ́dọ̀ wa Rhodesia ní Nyasaland. Bí apá ọba ṣe é sán, ó ní ṣe là ká mú lérí. Ǹjẹ́ àsìkò kan wà tá a sọ pé ìrẹ́jẹ yìí ti kọjá igbó ti yẹ tó kálukú gbọ́dọ̀ dá dúró? Alàgbà gbogbo ọmọ yìí ni o. Gòbú ṣá ẹjọ́ ẹ má jẹ́ ká dá confusion tíjọba ìgbélẹ̀ lé a lọ́wọ́. Àìṣètò bó ṣe yẹ gẹ́gẹ́ fúnjálìsì kò ló fa gbogbo ẹlẹ́. Tó bá wà ní ẹgbẹ́ kan, tó bá rárá àǹfààní jẹ́ ń bẹ̀ ò ní fẹ́ kúrò. Ìgbà tí ìrẹ́jẹ bá wà ló bá lọ́ọ́ fẹ́ mọ́. Ìgbà tó tẹ́wà lọ́rùn tájọ́ lọ ní competitive federalism àdíjọ̀gbọ́n
ọdún méjì. nǹkan tí mo sọ ni pé constitution tàbí láàkú àjẹbọ yìí kì í ṣe wà láṣẹ ẹ wòye ni àìtẹ̀lé yẹn ló jẹ́ yẹ kó ká sọ pé bẹ́ẹ̀ bá jọ kọ́mọ̀ olùbọ̀ tí ò bá ṣe kó olùbọ̀ kó jẹ lọ́tọ̀ọ̀tọ̀ pàtì ìdíjà ṣe pápákọ̀ làwọn àánú ẹ̀ yìí ó rò pé ẹ gbàgbé ètò tí mo sọ yẹn pé ètò táwọn founding fathers wá ṣe ká tó là máa papọ̀ òkú là ń lò yìí òun yẹn làwọn ẹ̀ tẹnu wọn pé tẹ́ ìṣọ́jà gbàjọba tẹ́ fi wọ́n láì rúru pàṣẹ lé wa lórí tẹ́ dédé fẹ́ padà sí barak táwọn máa ṣèjọba lọ làwọn ẹ̀dá wa padà sí ibi tẹ́ ti bá wa. Sọ́jà ló dá gbogbo ẹ̀. Ṣé gbogbo sọ́yẹ yìí? Ó yé mi sà bóyá mi ò rántí dáadáa ni o. Ọdún 1960 la gba òmìnira. By May of 1962 ìdàrú ti wà nílẹ̀. Agbára tó wà lọ́wọ́ àwọn ìjọba àpapọ̀ ọgbà yẹn ó ní wọ́n fi rán Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n òun náà ni wọ́n fi rán yín lọ sí Ghana ó ní wọ́n fi dá nǹkan rú tó fi jẹ́ pé láti 1962 títí dé 1966 nígbàdùn níwọ̀ oòrùn kó kí ológun tó gbà kálítì ẹ̀sọ́ pọ́lógun náà ló ń ṣe láti gbà tá a ti gba òmìnira ẹni nítorí pé irú agbára wo ni Abubakar ní láti fi dá emergency government lẹ̀ ní Western region nígbà tí ìyàyèdè wà láàrin wa tí ò bá jẹ́ pé kíní yẹn wọ́n ti fi rẹ wá jẹ́ ti pẹ́ ìgbà wo ló yẹ ara nǹkan tí mo sọ tí kò yé yín nìyẹn tí dàbẹ́ pé mi ò tí ì láyé ìtó àsìkò yẹn gbé gbàgbà yẹn náà kì í ṣe bó ti yẹ ká rọrùn fúnánìsì lọ ṣe ṣe. iná ni mo sọ. a ní àìṣètò ètò tá a ní ká gbà ká máa ṣe pọ̀ àtòlẹ̀ gbàtọ́ yẹ kébẹ̀ ìjọ̀gbọ́dé nígbà tí a bá gba dínásìsì pápá a gbà pẹ̀wẹ́ a máa bẹ̀rẹ̀ pé báyìí ni ìgbà tó dẹ̀ ṣe àlọ́ àwọn tó wá ń kígbe pé àwọn fẹ́ separate Yorùbá sẹ́yìn frustration ni ìyẹn lèmi jẹ́ sọ pé mi ò support secession mi dey oppose ẹ̀. ṣóyè yìí mi ò support ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì ládé ẹ̀ ẹ má kàn gbà ìṣe ìbò lásán mo fẹ́ sọ wọ́n ṣàlàyé ẹ̀ mi ò support secession mi ò dey oppose ẹ̀. ìyẹn lèmi jẹ́ sọ pé mi ò support secession mi dey oppose ẹ̀. ṣóyè yìí mi ò support ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì ládé ẹ̀ ẹ má kàn gbà ìṣe ìbò lásán mo fẹ́ sọ wọ́n ṣàlàyé ẹ̀ mi ò support secession mi ò dey oppose ẹ̀. iṣẹ́ yìí tó bá ṣe restructuring kẹ́ẹ̀bí federalism tó jẹ́ ẹni pé kò sí àǹfààní pé àfẹ́ break bọ́tá ò bá ṣe kò ní ká kó máa lọ́lé yẹ. Buhari wà ní gọ́ọ̀mẹ̀ntì sí ó wá wọ́ọ̀sì eléyìí tí ẹ̀ wá wọ́ọ̀sì títí tíbẹ̀. bẹ́ẹ̀ láàyè sọ pé restructuring yìí ni restructuring kí ló dé tí gbogbo Yorùbá bá di nation lẹ́ni sá we will be much bigger than 180 countries in the world. Statistically. Now, one country ní ilẹ̀ àgbáyé yìí tó jẹ́ 500,000 pé ni wọ́n. And they are one of the most GDP wọ́n higher over near the America. Any economic of scale deals mainly with industries. Tá a bá tiẹ̀ ní ti country aláfẹ́ control political space wa I will bring you back again to 1999. Political space is necessary. Come back on my waste generations of our people. Tabada America, all the hospitals are manned mainly by Yorubas, nurses, pharmacists, doctors, surgeons, the same thing in Britain. Everywhere. Engineering, the same thing. Why are they leaving? Abroad. Why are they going abroad? Now, in 1999 now, let me quickly, and this is why, and I'm going to ask another question. Baba Adesanya Awasibi, I was the National Secretary of Egbemondi Yoruba.
a sọ fún bá a ṣe sọ̀rọ̀ fún wọn ni bàbá Adésànyà kí ló dé tẹ fẹ́ participate ní gọ̀tà Abubakar àbí kí lórúkọ Salami àbí kí lórúkọ ẹ̀ Abdulsalam kí ló dé tẹ fẹ́ participate ní politics bàbá yẹn ní gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí lòun agree pẹ̀lú ó ní ṣùgbọ́n àwọn politicians bọ́n ṣe mú òun lọ́rùn lé ní pé dídán náà máa participate ó nítorí bẹ́ẹ̀ ó aràn kan nù wọn wá about a few weeks later ṣì Bọ́lá Ìgè ló wá bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà ló ń Bọ́lá Ìgè sọ òun ti rí Shiroma òun ti rí kíní kan òun ti bá wọn North West pé for the first time in history the North West and the South West one man team up and they are going to support him. It's not going to happen. Àwọn wọ̀nyí mọ̀ nǹkan tó ń ṣe. I have been talking to everybody. I have been this. I've been. After the kíní tó yẹ pé at a point ní Yorùbá House ní Washington. Bọ́lá Ìgè ní bóyá wá gbé tape recorder ṣé Banji ti ní nǹkan tó fẹ́ fi kó Yorùbá jagun. That has been the blackmail of people. Tó bá ń sọ pé ká dá lọ aláfẹ́ jagun. Ṣùgbọ́n ìyà tó ń jẹ Yorùbá láti ìgbà tá a ti dá ní independent. People around the world have even gone to war for lesser things. People tí tó bá ń gbalẹ̀ bàbá èèyàn tó fi ilé ẹ̀ ṣe tó ń wá tó ń rẹ̀ ẹjọ́ mo rò pé màá ní àyè ẹ jẹ́ kí n parí ìgbà tí kò má parí ẹ fún mi láàyè torí ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀. Mo fún yín bàjẹ́ ní ẹ wá dáhùn pọ̀ ẹ wá dáhùn pọ̀. fún mi láàyè tó gba ilé finance kó ti lọ. Ẹ máa gbọ́ sẹ́ àní sọ bẹ́ẹ̀ bójá àárọ̀ ọ̀la ni. Ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àní sọ bẹ́ẹ̀. Bàbá ò ní sọ bẹ́ẹ̀ àní sọ bẹ́ẹ̀. Bóyá ọ̀dà ẹ dúró. ẹjọ́ Káláyé àtijọ́ ni bàbá. Carry on. Káláyé àtijọ́ ni ẹjọ́ shopping. Ṣùgbọ́n olùsayédẹ̀rọ̀ àbá ní bóyá ká wá bá yín ni àbí kẹ́ wá bí. Torí ipò tí bàbá Adésànyà wà ńgbà tán wá bá wa ń bílẹ̀ wà yìí. So àbá gbogbo yẹn bá yín àbí ká wá bá wa. Àní kò ṣẹ̀yìn mi gbogbo ẹ̀ bá mọ̀. Now, the two ideological divide ní Yorùbá since 1961 has been ǹjẹ́ ká bá center ṣe òun ni mo fi go into the memory lane yẹn ká bá center ṣe ni àbí ká má bá center ṣe ká wọlé ká dẹ̀ tú Nàìjíríà ṣe. Àwọn tó ní wọ́n lọ jẹ mùdùmùdù orí ẹ̀ ní Abíọ́lá wà. Then Tinubu now came. So the bá gbọ́ báyà ní òun ni the greatest strategist òun ni kìíní lóko Yorùbá ìkan tí Awólọ́wọ̀ ò lè ṣe Tinubu ṣe òun ló jẹ́ kí Yorùbá àti West papọ̀ kan ṣe politically. But what has that fetched us? What is that fetched us has been the killing of our people, has been the fact that one for one vice president is just vice president. In fact, I'm about to lower an average Nigerian with vice president. I can't call over. We're not going to run to pay Oshibajo. Low and bet. Extra tire. These are the points. These are the points. See your bawo ipe. Kill and waste your time ara fún. Singapore one be. It's now becoming tó bá nǹkan tí bá fẹ́ dà lẹ́ni wá dà. So nítorí náà bàbá a fẹ́ bẹ̀ yín ni ẹ lọ tú ọ̀rọ̀ yìí wò kì í ṣe pé mo support mi ò support kọ́ la fẹ́ gbọ́ lẹ́nu yín. Everybody ní Afẹ́nifẹ́re should get on the program. Yorùbás are better off on their own as a nation. Kò sí economic of scale kankan. So nítorí náà bàbá a fẹ́ bẹ̀ yín ni ẹ lọ tú ọ̀rọ̀ yìí wò kì í ṣe pé mo support mi ò support kọ́ la fẹ́ gbọ́ lẹ́nu yín.
Everybody ní Afẹ́nifẹ́re should get on the program. Yorubas are better off on their own as a nation. Kò sí economic of scale kankan. Àwọn Odutola in those days, there are industries in Yoruba land. Ìgbà tọ́rọ̀ iná kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Nigeria, I was a reporter. Tí iná bẹ̀ sí lọ ní South Lẹ́kọ̀ọ́, the northern politician, oh, that's a southern problem. Pé kò kàn wọ́n. Well, that's Lagos. Because they know Tabani uninterrupted power supply in Nigeria from Lagos to Aroshuku are industrialized with private funds. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nigeria àti lọ́nà rí àní. So gbogbo nǹkan wọ̀nyí, let us come back home and take it. Dorita Abashe. You will be leaving the next generation of Yorubas about Sawadi slave. We will be slaves because I want to mọ gbogbo kíní wọn àti kútọ. Bàbá yìí ló gé ẹjẹ́ ká fún bàbá ní àǹfààní. Ẹjẹ́ fún bàbá ní àǹfààní kí wọ́n fi. Ẹ ṣé sà. Bàbá o. Wọ́n ti sọ ẹ̀dùn sílẹ̀ láti gbé ẹ̀dùn ní sà. Ẹ jọ̀ọ́. Alàgbà tó sọ̀rọ̀ gbẹ̀yìn Ayílóge àti ìṣe pé wọ́n. Ayílóge. Yes. Ẹ jọ̀ọ́ ẹ dárúpọ̀ mọ́ Ṣàpà. À ń sọ̀rọ̀ kan tó yẹ kó jẹ́ ẹ ń sọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀. Gbogbo àwọn ìjọba jẹ́ ká ilẹ̀ yóò dá disconstitution ní nìkẹ́. Kì í ṣe ọ̀dà disconstitution tá a wà. Ẹ fẹ́ sọ pé ìjọba ó náà kò tù wá lára. Ẹ̀rọ gbogbo yẹn kí la jà fún ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé kí láwọn náà fẹ́ lọ ṣe sẹ́ńtà. Èmi náà wà nù. Kí ni díẹ̀ ṣé làwọn wà ń bẹ̀ ṣe fẹ́ sọ pé wà ń bẹ̀. Tó sọ pé gbogbo nǹkan tó ń ṣe ní Western region yìí ó yẹ kó kárí. Torí pé kí ni autonomy gbogbo bá ti ṣe ó lọ. Wọ́n bá jẹ́ ẹ̀ ló lọ ẹ̀yìn oníṣẹ́pẹ́ máa kúrò. Ìyẹn ni wọ́n ṣe sọ pé ìdẹ́rùbọ̀ kó Ṣàpà. Ẹni àwọn olóò sọ pé Akíntọ́lá dárí pé wọ́n fẹ́ lọ sẹ́ńtà ọ̀rọ̀ sẹ́ńtà. Bẹ́ẹ̀ kọ́ o. Ṣé Akíntọ́lá ní ká lọ bá NPC ṣe? Làwọn náà sọ pé kí ni ground God is the policy of the NPC tó dárí jì pàtó. Náà ni. Fi sùúrù. Èmi wà bẹ́ẹ̀. Mo dẹ̀ mọ̀ bí ẹ mo sọ iṣẹ́ ìgbọ́ nìyẹn ìyẹn ní túbọ̀ tí mo sọ pé mi ò support session ṣiṣẹ́ yìí but mi ò oppose ẹ̀ gbogbo tá a kígbe pé ìjọ lè bọ́ àlàáfíà wa rè tó bá takú pé ẹ̀rọ máa gbé lọ́wọ́ wọ́n bá ṣe bá yára kájọ kọ́mọ olùbọ̀ fún ìbáṣe kó olùbọ̀ kó ká kúmọ̀ lọ́lẹ̀ ẹ̀ ẹ̀mí pẹ̀lú ìwà bákanlẹ̀ lórí yẹn ṣùgbọ́n ọ̀nà tá a lè gbà ká lè jẹ́ ní nǹkan tá a sì máa rí lọ́lá ìtàjẹ̀ sílẹ̀ ó wà. Tabaje tó bá jẹ tó fi then we have to go to what is available. Ẹ jọ̀ọ́ mo ní follow up question fún bàbá. No. Yeah. And the follow up question ni pé gbogbo nǹkan tẹ́ sọ ibì kan lájọ wà. Ṣùgbọ́n constitution tá à ń sọ yìí 1999 sísìn 20-something years nìyẹn. 21 years. 21 years náà ti operate tá ti ń sọ̀rọ̀ national conference. Tán dáhùn wọ́n ti ṣe national conferences méjì tán tọ́kẹ̀ ti Ọbásanjọ́ àti ti Jonathan. Kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹni tó wà bẹ́ẹ̀ lóun ò tẹ̀ fẹ́ wò ó gan débi tóun ti wo nǹkan tó wà nù ẹ̀. Now, how ẹni tán bá wá gbà how long la fẹ́ dúró dà ká tó mọ̀ tó mọ̀. Alàgbà ẹ ṣé gan Yorùbá nìyí a lè sọ ju bá ti sọ yìí lọ èmi ò ní ká túbọ̀ máa dúró ó gbọ́ kan tí mo sọ restructure ọ̀dọ̀ àjọ Nàìjíríà láti dé ibi tàgbé lọ nìyẹn gbogbo ayé ló máa mọ nǹkan tó fà á tíjàmbá dé yẹn náà rí
We all agree on the same thing, but methodology and the practicability is what we are talking about. So the killing and the kidnapping kotoka separate. Like seriously? Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀? Mo máa mute torí mi ò sọ pé kẹ́ ẹ sọ̀rọ̀. Bàbá wa Adébánjọ, inú mi dùn láti bá yín sọ̀rọ̀ lénìí sà. Question tí mi fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ẹ̀yin àgbààgbà tẹ́ ti wà láti ọjọ́ pípẹ́ yìí wá tẹ́ ti ń ṣe ilẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá dẹ̀ rí báyìí. Ṣé àwa ọmọ yín lẹ̀ ń ṣètò fún ni àbí ara yín lẹ̀ ń ṣètò fún? Wọ́n ní kó dáhùn yẹn fún yẹn, àwọn tó wà bẹ́ẹ̀ ni kò béèrè lọ́wọ́ ẹ̀. Nígbà tí ẹ ti ṣe ètò, àwọn ọmọ yín sọ pé ètò tẹ́ ṣe yẹn ó ti wà outdated. Why tẹ́ fi listen sáwọn ọmọ yín ti pé ẹ ṣe bí wọ́n ṣe ń ṣe mọ́? Ẹ wo ojú ẹ ṣe sá. Tá bá ń sọ pé kí Nàìjíríà continue. Nigeria is not a union of the same-minded people. Nǹkan tó ṣẹlẹ̀ ní Russia, tó ṣẹlẹ̀ ní Yugoslavia, Czechoslovakia, ó yẹ kó kọ́ gbogbo alọ́gbọ́n. Nigeria ò lè continue bó ṣe wà yìí, àwọn òyìnbó ló fọ̀ sí wa pọ̀. Yẹn náà là ń sọ yìí. Ẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀sà, ẹ jẹ́ ká tètè You're just repeating what is obvious. I'm not asking you to say on this thing. I am saying if they don't do it, we go. What more? Bàbá mo ti ní kẹ́ má bínú. No, bínú ẹjọ́. Mo mọ ọmọ kan mọ́ ni. Mo emphasize ni. Bó ti ṣe sọ yẹn, ṣe náà rò pé nǹkan tá a sọ yẹn pé yóò la máa ṣe gbà. Àdíṣe gbà ní làwọn ṣe sọ pé ìjáde ṣe dúró rèé. Tẹ́ ẹ̀ bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ kólúkálukú máa lọ kílẹ̀ ní ilẹ̀ fẹ́ sọ. Mi ò ní kẹ́ máa dúró. Mo dẹ̀ tún sọ fún yín pé ìsọjọ́ ìní Yorùbá fẹ́, ìsọjọ́ ìní Ìgbò fẹ́, ìsọjọ́ ìlàwọ̀ ìjọ fẹ́, ìsọjọ́ ìlàwọ̀ mídùbẹ̀dì fẹ́, tàlókù. Ẹ jẹ́ àgbọ̀dọ̀ fún gbogbo ẹni sọ̀rọ̀ tán, ó yẹ kó yẹ yín. Bẹ́ẹ̀ni. Ó yé wa pẹ̀lú ògo Ọlọ́run tó bá di àsìkò ìdìbò ọ̀hún tí wọn ò sì ṣe nǹkan tí a fẹ́ kí wọ́n ṣe. Ìdìbò oníṣẹ̀lẹ̀. Ìdìbò oníṣẹ̀lẹ̀. Ṣé ni? Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ ǹjẹ́ mo lè fi díẹ̀ kún àbí ṣé ń gbọ́ mi? Wọ́n ń gbọ́ yín. Lórí irọ́. Irọ́ pọ̀. Ẹ wo ẹni tó ń sọ̀rọ̀ ọ̀hún tá a bá mú yín kúrò. Àǹfààní láti padà wá sórí Yorùbá Gbòde. The way tẹ́mi wò, 2 levels of oppression la ní Yorùbá land. Àwọn tó jẹ́ at the federal level, àwọn tó ń jẹun from the federal trough. And as they say, when you are eating, you have to keep table manners, which means keeping quiet. Then tá bá wá sí ìlú wa gan Western Southwest, àwọn tó jẹ́ our own local leaders, àwọn yẹn náà very active participants, but wọ́n operate at the local level ni. I believe pé ká bá máa effectively jàjẹ òmìnira yìí, a gbọ́dọ̀ lè wo àwọn méjèèjì yẹn ká fòkúta kan pẹyẹ méjì. In terms of focusing on the grassroots, àwọn mẹ̀kúnnù yẹn, àwọn gan ni wọ́n láti jẹ́ bride wa as freedom fighters. Bàbá, nígbà tẹ́ wá síbí báyìí ní oṣù bíi mélòó sẹ́yìn ní last year, nǹkan tẹ́ ń sọ nígbà náà. Ẹ wá sórí ètò yìí ní last year. Àbò ní gbogbo ìlú òyìnbó ló ní mo wá òde. Ọ̀rọ̀ mo nígbà tẹ́ wá sórí ètò yìí ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn ní last year. Ní ìkọ̀kọ́ náà tẹ sọ́ngbà náà ní ẹjọ́ ní àtìgbà yẹn kí ni nǹkan pàtó sà tẹ̀ tí wàá mú ṣe lórí ọ̀rọ̀ restructuring yìí bó tilẹ̀ jẹ́ wípé apẹ̀rẹ̀ tó jáde òní restructuring tẹ́ pé kò lè gba omi dúró kí tẹ̀ wá ní nǹkan pàtó gan tẹ̀tẹ̀ tí wàá mú ṣe lórí ọ̀rọ̀ torí pé níbo náà ti bá ṣẹ́dé ń bẹ̀ ẹ bá ṣẹ́dé sà. ẹ jẹ́ mo dáhùn ká máa ṣe ń yàjò pé ṣe ti ń ṣiṣẹ́ ń bẹ̀ látìgbà tẹ́ ti bá wa sọ̀rọ̀ rẹ̀ ní èṣín tí wọ́n sọ. Kò sí kò náà ṣiṣẹ́ méjì pé kẹgbà lọ ó là ń sọ yìí ẹ jókòó sínú ìbò mẹ́sàn-án kí ló ṣe kí lè mú tá a ṣe mí. Àwọn èèyàn ilé ẹ̀kọ́ ló ń gba nǹkan lọ́wọ́ ìjọba tó bá ti mú wọn àdó bá Buhari tó náà sọ. Àwọn èèyàn yìí ká bá wí àwọn tó ń jẹ ẹ̀kọ́ ń bẹ̀. Mo ní nǹkan kankan tí mo fẹ́ kí bàbá bá wa sọ nílé torí àwọn ọ̀dọ́ àti àwọn alàgbà
a lè kọyàn kankan nu wọn kéré. Wọ́n ní ọmọdé òjòbí àgbà òjòyè. Mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Adébánjọ. Bàbá wa wíṣẹ́ wọ́n wí nǹkan kan lẹ́ẹ̀kan. Mo wá fẹ́ béèrè bóyá kàn tẹ̀ bá wa sọ káwa àwọn ọ̀dọ́ kàtẹ́rì kankan dìmú báyìí. Ṣé káwa méjèèjì àwọn tó ń sọ̀rọ̀ restructuring àtàwọn tó ń sọ̀rọ̀ Yorùbá nation kólúkálùkù máa ro oko ẹ̀ lọ káwa jágbó ni àbíbò? Ẹ ṣeun ẹ bá gbọ́rọ̀ tí mò ń sọ ẹjọ́ ẹ fi sùúrù bọ̀. Ìgbà tí èèyàn sọ pé òun ò support nǹkan òun ò dẹ̀ oppose ẹ̀. Tó bá já náà. ẹjọ́ ẹ̀jẹ̀ dúró mo lè ṣàlàyé pé tó bá ṣe ìṣẹ́jọ́nù níwáyé mo dẹ̀ sọ fáwọn òyìnbó tá a bá sọ̀rọ̀ pé wọ́n wá bí mi àwọn tó náà wá ìṣẹ́jọ́n tó ń wá ìṣèjọba èwo lèmi gbà ń bẹ̀ mo ní mi ò support wọn mi dẹ̀ oppose wọn. Mo ní àlàyé ẹ̀ ní wípé àwọn tí gbogbo ẹ ti sú bí ẹ jẹ́ sọ̀rọ̀ yìí frustrated and tired. The young men who don't want to live stronger àwọn ọ̀dọ́ yìí káwọn máa lọ. Nílẹ̀ wa jáde ń wàásù fún pé ṣe ìsọjọ́rì àwọn làfẹ́ dá dúró. Ìbọn tẹ́ ẹ̀ bá ṣe ìsọjọ́rì ẹ̀yin lè ń gbé àwọn tó fẹ́ lọ́lọ́lẹ́yà tó bá dẹ̀ ti torí yẹ o ibi tó gbé lọ làwọn máa lọ kí ló fẹ́ ká sọ. To prevent secession, do restructuring. So bàbá ní àwọn ò fọwọ́ sí àwọn ò sì takò kí kálukú ó máa tó bá rọ kálukú lọ́rùn ṣùgbọ́n restructuring òun gangan ni àwọn dúró lé lórí pé láìsí restructuring kò sí bò rárá kò sí bò. Ẹ jẹ́ kí obìnrin kan. Àtọ́kùn ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ mi dáadáa tí o bá sí restructuring that is the end of Nigeria. Ọ̀rọ̀ ìbò kọ́ náà sọ. Ẹ ṣe pé ọ̀rọ̀ bò kọ́ that's the end of Nigeria. I don't believe in any election. Restructuring should no longer be an election issue. We must settle that we are going to live together. If that is not done, then go back to the technology. Okay, nǹkan tí mo fẹ́ béèrè, nǹkan tí mo fẹ́ sọ lélẹ́yìí sá, àwa youth a sọ wípé a fẹ́ ká dá dúró because nígbà 1960 something tí à ń sọ̀rọ̀ yìí, you people fight for your own tomorrow, and the truth remains that we are the ones that own tomorrow. Time tọ̀dọ̀ yín àfi tá a bá ń tọra wa ní time tọ̀dọ̀ yín ti ń lọ. Ẹ ṣe fi wálẹ̀ ká ṣe bá a ṣe fẹ́ ṣe ọ̀la wa ẹ ṣe fi wálẹ̀ ká ṣe. Ẹ̀yin ti ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ọ̀la yín àti bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ kí ayé àwa ọmọ yín rí ẹ ti ṣe ẹ dẹ̀ fi àwa náà lẹ̀ ká ṣe bí a ṣe fẹ́ káyé wa rí àti bí a ṣe fẹ́ kí ayé àwọn ọmọ wa náà rí because it is so painful. Wọ́n ń pa ọ̀tún wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gígùn kò ságbàlagbà kankan tó sọ̀rọ̀. Wọ́n rape àwọn ìyá wa, nobody talked about it. Wọ́n jó ṣáṣá, wọ́n jó big or not. This is our presidential candidate to donate for not. Let's be sincere with ourselves. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó wà nídìí ẹ̀ tí a fi lè dá dúró. That is my question. Ẹ jọ̀ọ́ arábìnrin. Ẹ jẹ́ kí dáná ẹ jẹ́ kí dáná. Ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n máa ẹ jẹ́ ká tún sọ̀rọ̀ ẹ jẹ́ ká tún sọ̀rọ̀. Ẹ jẹ́ kí dáná òun. Ẹ jọ̀ọ́ arábìnrin. Mo mọ yín dádì mi. Ẹ má purọ́ mọ́ àwọn àgbàlagbà. Okay, sir. Ẹ wá sọ pé kò ságbàlagbà tó dárúkọ ọ̀rọ̀ pé ọ̀pá ọ̀sọ̀ ṣe ta ló sọ sójú Nàìjíríà lẹ́nu. Dádì ààrin lórí mídíà ni. Àfẹ́ àìníyàn ọ̀rọ̀ mídíà ló jókòó. Ẹ dúró ẹ ti bèrè bèrè ẹ jẹ́ kí bàbá sọ̀rọ̀. Ẹ bá ti máa wà báyìí ẹ bá ti máa sọ̀rọ̀ restructuring náà ní ìta gbangba kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bó ṣe ń pa àwọn èèyàn dádì. Yes, dádì wọ́n ń pa wá ẹ̀sán kankan. Ẹ wá síta pé restructuring. Ìyáàfin tó ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá fún bàbá láyè àlè gbọ́ bàbá ní àpè wá mo fi pé dádì ti sọ̀rọ̀. Ó ní dádì ò tí ì sọ̀rọ̀ ẹbí ò fẹ́ ká máa gbàgbé nípa. Tó o gbọ́ gbogbo ìgbà tó lọ fẹ́ mú Ìgbòho
I'm going to mute you. You have to listen. When you talk, he asked me a question. He said, "Ṣé mi gbọ́?" Àwọn ìbéèrè mi ìwọ̀n wà tí ò ní dáhùn. Why don't you be quiet for a while? Quiet. Okay. Be quiet. I'm good. Oníjẹkújẹ làwọn bàbá yẹn. Ẹ jẹ́ kí bàbá sọ̀rọ̀. Ta ló sọ yẹn? Ẹni tó sọ yẹn. Ẹ jẹ́ dáhùn question arábìnrin yẹn. Ẹ jẹ́ kí bàbá dáhùn question arábìnrin yẹn. Ẹ tí dáhùn question arábìnrin yẹn dáadáa. That's very good. Permanently. Please take that person off. I have muted everybody. Mi ò sì fẹ́ kí ẹnìkan kó mute. Nílẹ̀ Yorùbá, ohun tí wọ́n kọ́ wa tí wọ́n fi mẹ́ni tó bá wá láti ilé dáadáa ní ká bọ̀wọ̀ fún àgbà. Yorùbá Gbòde ó dá lórí ìṣẹ̀ṣe, ó dá lórí àṣà. Ẹni tó bá ya ojo tó mọ ẹni tó fẹ́ bá àwọn àgbà tó lè ṣe àfojúdi sí ẹmọ bí tẹ́ ẹ ti lè rí wọn. Kì í ṣe orí Yorùbá Gbòdo. Orí Yorùbá Gbòde kọ́ lẹ ti máa wá ṣe yẹn. Ìwà ojo olè tẹ̀hù yẹn ó sì tún jọ mọ́ pé èèyàn lẹ́kọ̀ọ́. Ẹ dákun ẹ má gbé yẹn wá sórí Yorùbá Gbòde. Bàbá ẹ má bínú iṣu ẹni nítọwọ́ ẹni bọ́pọ̀. Ọ̀rọ̀ tí wọ́n bó ṣe yé wọn nìyẹn kò bí mi nú rárá. Ṣùgbọ́n tó o bá jẹ́ tó tẹ̀lé ọ̀rọ̀ Nàìjíríà kò ní pé Rẹ̀mí Adébánjọ náà ń jẹkújẹ. Kí ni a fi bá àwọn Tinubu jà? Kí ni a fi tako ìjọba tó wà lẹ́nu? Àtìgbà tó ti bí tí mo ti wà lọ Nàìjíríà yìí. Ó gbọ́ pé mo ṣe pátì kan lẹ́nu ìlọ́lọ́lọ́. Àjẹjẹkújẹ ni mo ṣe wà bẹ́ẹ̀. Àjẹjẹkújẹ mo ṣe wà lọ́pọ̀síṣàn. Ìjẹ́ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Nàìjíríà politics gbà já omi ní ti wọlé yẹn lẹ gbé kárí mọ̀tò àná. Àwọn nǹkan mi táwọn bàbá tó bí tó ọmọ lẹ́tí sọ pé ẹ̀dẹ̀ ti mọ̀ tán tó gbé ti kàwé ẹ ti kọjá eré ewé ẹnìwé yẹ kọ́ lọ̀rọ̀ yóò jẹ́ bí mi nú ṣùgbọ́n kó wádìí nǹkan tárábìnrin yẹn sọ pé ẹ sọ̀rọ̀ ó lè fẹ́ fi hàn pé àwa tó sọ̀rọ̀ kò kọjú àwa mo lè fẹ́ fi hàn by practical experience tó bá sọ̀rọ̀ lẹ́ni àní Ìgbòho ló sọ̀rọ̀ àwọn wo ló dìfẹ́ dìgbò ó ní àwọn àgbàlagbà sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ Ìgbòho ó ní àyẹ̀wò òtí ẹ̀ka pépà ọmọ òun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà òtí ẹ̀gbọ́n rédíò gbọ́ fídíò gbàtọ́ lọ́nà gbogbo tí mo jẹ bá fọ́ ọkọ̀ inú àṣẹ ṣọmọdé ni mí àwọn 93 ọmọdé ò lè tọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo pe gómìnà ìlú ẹ̀ tí mo ní ẹ bá fọ́ ọkọ̀ o bèrè lọ́wọ́ Ìgbòho fúnra ẹ̀. Question mi ni wípé restructuring tí à ń sọ yìí bàbá nǹkan tó kù péré tí mo fẹ́ gbọ́ ni pé kí ni timeline a gbọ́dọ̀ dúró de ọjọ́ bò a gbọ́dọ̀ dúró de ọjọ́ bò ìgbà bóyá next year lẹ sọ pé tí ò bá rí sí restructuring by so month of this next year in fact next year ló gbọ́dọ̀ jẹ́ torí tó bá ti di pé gbogbo ọmọ rẹ̀ sí kó kiri tán náà ń dìbò ìgbà yẹn kọ́ la máa sọ pé a dìbò ó yẹ kí àwọn kankan ò gbọ́dọ̀ jáde láti sọ pé à ń gbé àpótí ìbò ó yẹ kí ó ní timeline. Ẹ ṣe bàbá ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀. ẹjọ́ arákùnrin ọ̀jọ̀gbọ́n Oyèwọlé. kí ẹ ti wà inú ìbò inú ìpàdé ìdágbàdá ti bẹ̀rẹ̀. Ó ti sọmọ́rọ̀ no restructuring no Nigeria. Nobody no restructuring no election. I'm not doing it on the election. The restructuring must be done. Àsìkò wo la fún wọn dà? Ebi the election fẹ́ dé. Kí ló ṣe fẹ́ sọ̀kọ̀ yáyé? Tó o bá ṣe aláṣẹ mọ́. No restructuring ọ̀rọ̀ election mi kò sínú plate mi. It's not there. No restructuring, no Nigeria. No restructuring, no election. What would you say? Yeah, the next year. Ó yẹ ká máa gbà wọ restructuring yẹn kan gbọ́dọ̀ ṣe báyìí. Alẹ́ ìgbà wọn náà máa ṣe election ní 2020 a ní àwa ò ṣe ọ̀dì restructure. Time ọ̀dẹ tó wà. 2020 lọ fẹ́ ṣe election.
àwọn lè tẹ́ ẹ̀ bá ṣe àwọn òsì election kò lè sí Nàìjíríà. Bàbá ntí ìbéèrè wọn ibi tí mo fẹ́ bá ṣe àlàyé ń bẹ̀ ni pé a mọ̀ pé àwọn tí à ń bá dètò pọ̀ yẹn níbi ni wọ́n ó lè kù ọ̀sẹ̀ méjì kí wọ́n bẹ̀rẹ̀ campaign kan wá láwọn ń ṣe restructuring. yẹn lání kò ṣe ṣe iṣẹ́ ẹ̀ yẹn lání ọ̀rọ̀ election is a diversion kí nǹkan má gbọ́rọ̀ election wá sẹ́yìn àdè sójú kọjá yẹn àdè sójú kọjá yẹn. Daddy Yaya Adébánjọ, mo wà a little bit upset about gbogbo nǹkan tí àwọn bàbá wa lọ́tùn lósì tó ń ṣe. Kí ló dé tí ẹnu wa ò kò pẹ̀lú àwọn ìlànà Professor Banji? Torí bí mo ṣe rí lọ́mọdé tèmi, ó dàbí pé rivalry yẹn ó so prominent tó dẹ̀ jẹ́ advantage fún àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ láàrin wa sá. Ẹ jẹ́ kán dáhùn ẹni kí ló dé tẹnu àwọn àgbà Yorùbá òkò. Kí làjọṣepọ̀ tó wà láàrin wọn? Ẹ jọ wọn tẹ bá mọ̀ ní kẹ́ sọ nípa ẹ̀. Orí kókó ló jẹ́ sọ yìí ẹ bèrè lọ́wọ́ Banji bí àìṣepọ̀ wà láàrin wa. Nǹkan tẹ bá mọ̀ ní kẹ́ sọ. Ẹgbẹ́ mi ni Banji máa ń jókòó ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ibẹ̀ ló ti kó olóró gba aṣáájú bàbá Fáṣọ̀rántì. Ó ní ẹ̀fẹ́dẹ́gbẹ̀ tó ń lẹ̀. Ṣé pàjọpọ̀ ní ẹ̀? Kì í ṣọ̀rọ̀ restructuring, kì í ṣọ̀rọ̀. Go and take a lot of program on channel or anything. I hear what Banji has said of restructuring. He wanted to be the leader, no below. But the Jesus is we are not divided. Because also in the minute she saw. Nǹkan táwa fẹ́ sà, òun ni pé ká já dúró. Ìyáàfin Olúfúnkẹ́. Ìyáàfin Olúfúnkẹ́. Ẹ ti béèrè ìbéèrè yìí. Ẹ jẹ́ kí n dáná. Ìyáàfin Olúfúnkẹ́. Let us put some constructive intelligence on it. The practicability of our role. One problem is go. Àgbàlagbà from the back we see. Ẹ sọ pé kò tí a fẹ́ rẹ̀ ẹ̀ sọ pé ìbẹ̀rẹ̀ là ń lọ. Wọ́n náà dábàá gbàdébẹ̀ tó ní ìṣó àdéhìí. Tẹ́lẹ̀ ò fẹ́ lò ní wa. Tẹ́ ẹ̀ sọ pé bákan rẹ̀. Àwọn ti jẹ́jọ́ òmìnira kọjọ́ bí ọ̀pọ̀lọpọ̀ nù yìí. Nípa ọ̀rọ̀ restructuring àwọn tó wà ní north wọ́n ti rí ìgèrè population Lagos State and Kano State almost the same local government nísìn in the 60s nísìn báyìí Kano ó ti pín sí so many local government èmi lọ lé ní 2019 nígbà tó bá ń dìbò 1 million ní Katsina tó ń dìbò 200,000 ní Èkìtì there is imbalance so nígbà tá a bá la ṣe restructuring yẹn báwo ni nǹkan ò ṣe ní pọ̀ lọ́dọ̀ wọn torí àwọn tó ti rígi population kìíní can we restructure that number tán ní because that is an advantage for them a very real. Ara nǹkan tí mo sọ fún yín ẹ pé ẹ̀kọ́ kàwé ni ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀. How are you basing it on what you are condemning? What you are saying now is why we are condemning this constitution. I have said that before, and it is this ministry who put it there. That is not an independent constitution. That is why I said this constitution is fraudulent. Ọ̀rọ̀ pé wọ́n pọ̀ jù wá lọ, àwọn náà kọ́. Local government, àwọn náà kọ́. But they challenge you openly. What do you want? And I said, we are not going to have it under the fraudulent constitution. Why is it fraudulent? Because also it's fraudulent. So nǹkan tí bàbá ń sọ tí wọ́n dẹ̀ ti ń sọ látàárọ̀ tí mo ti gbọ́ kì í ṣe restructuring nìkan náà ni à ń jà sí a tún ṣe àyẹ̀wò constitution. Ẹ jọ̀ọ́ ó make mistake a lè ṣe restructuring kí gbogbo population tó ń ṣe kó ṣe bẹ́ẹ̀. That is the understanding as it got.
ìjọ́hún kà pé gbogbo yẹ ara arbitrary tó ṣe nìyẹn population Èkó àti Kánò bákan náà ni àwọn Haúsá pàtó dẹ̀fà ṣe local government wọ́n gbé about 70 sí ọ̀hún wọ́n fi Lagos síbẹ̀ ìyẹn ni VP tó náwó mọ̀ kó tó jẹ́ ìṣọ̀ṣọ́ ni ló gbé Ọbásanjọ́ lọ sí court tó win ẹ̀ ìyẹn la ní ká padà sí. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́dọ̀ bàbá ni wípé wọ́n ní pé no Nigeria and no restructuring no Nigeria wọ́n dẹ̀ ní kí oníkálukú máa gbọ̀nà lé ìyá ẹ̀ kí wá ní ìyàtọ̀ nínú nǹkan tí wọ́n sọ yẹn àti Yorùbá nation táwọn èèyàn jà fún wọ́n àti rí pé kò sí restructuring sọ́jú bàbá sọ pé kò sí restructuring kí oníkálukú máa gbọ̀nà lé ìyá ẹ̀ ṣé kìí ṣe the same thing náà ni seeking for Yorùbá autonomy and Yorùbá nation ìbéèrè mi ni ẹ̀ mà. ẹ ṣe one step before the other. Arábìnrin ìyẹn ni àwíṣe sọ fún ilé ẹ̀kọ́ pé a disagree. Ibi tí wọ́n wí eré lájọ wà sẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣe gbogbo ayé ní pé kò báyìí la fẹ́ àwọn akọ́ni la fẹ́ túká o. Ṣùgbọ́n tó o bá ṣe kó ta fẹ́ túká ló wà o. It's simple. We are not saying pé ìtúká kọ́ ló kọ́kọ́ wá. Ẹ̀yin lè fà á. Ọ̀dẹ̀ tó mú tẹ̀ fẹ́ ká túká ẹ jẹ́ ká jọ ṣe òfin tájọ gbàdúrà tájọ agree. Simple. So you don't timeline náà ló wá kú ní ìsìn bàbá. It's not the same thing. Timeline yẹn ló wá kú ní ìsìn pé a ní kẹ́ fún wa kẹ́ lead wa pẹ̀lú timeline yẹn. Bó ṣe yé wa sí ní ẹjọ́ bó ṣe yé wa sí ní ẹ̀dẹ̀ àgbà àbúdọ̀ a lè sọ jù táà sọ ìlọ. Wọ́n ní kárìnkápọ̀ yẹni ìyẹn tá a bá nífẹ̀ẹ́ ara wa ni o tá a bá nífẹ̀ẹ́ ara wa a lè rìn kápọ̀ so àwọn tá à ń sọ yìí wọn nífẹ̀ẹ́ wa. Ṣé bàbá wà gbé àpè wọ́n ń pa àwọn èèyàn wa and the purpose ọ̀hún mọ́lá yìí ṣe ọ̀ plan ṣe ń ṣe tán ṣe ni pé they want to grab the land so they can come over it, wipe us out and have it as a planning area. Now if this is happening àwọn èèyàn wa wọ́n ń kọ ojú síbò míì wọ́n attend kìíní so ṣé bá ṣe máa pa wá lọ ní títí tí restructure tẹ́ ń sọ yìí ṣe máa tún ṣe but èmi fi pé á dáa fún yín ṣàkẹ́rẹ̀ wọn lọ́wọ́ àti tún lè bá sọ náà pé since then náà ti ní mind going in because the people are not going to bow out wọn ní jẹ́ ká lọ restructure wọn wá sí table referendum if they come to the table or to distribute chicken to the sense pé tẹ́ bá lè put it into vote they have more votes than we do so kò sọ́nà fún wa lọ́nà yẹn but tá a bá fẹ́ self determination ń tẹ́ fi lè ràn wá lọ́wọ́ tá a máa fi lè àkíìbù ẹ̀ òun lè máa advice pé kẹjọ kẹsàn fún wa so dáhùn question ti pé bóyá ẹ wà wíwá o pé wọ́n fẹ́ grab ilẹ̀ south ni o or north and that's the reason for alẹ́ ìfọ́nù ọkọ̀ tó ṣẹlẹ̀ lé àwa ò dá sí bolówà. mi ò lẹ́ẹ̀dá sí ok ṣé tán pààyàn gbọ̀ngàn tán yẹn wá ń lọ sí Benin Republic as refugee what's the government going to do that. Then you don't understand what is going on. Why are we opposing them? If you don't know, just say you don't know. I'm not annoyed, but you are giving a false impression. Àwọn dáhùn jíjà ẹ̀ lóní wọ́n sọ kọ́kọ́. Kí là ń sọ? Ìgbà tó ń fẹ́ fún ìjà ní gbogbo wọn lọ pa ọ́ ní pé ọlọ́pàá tọ̀hún. Wọ́n pa ọba ní Èkìtì. Wọ́n pa ọmọ dídà wa lọ́dọ̀. Tá a kígbe síta polówà. Tó ní àwọn tó já òdiwà lọ dá Àmọ̀tẹ́kùn lẹ̀ tó ní wọn ò lè gbé bọ̀. Gbogbo yóò ilẹ̀ àwọn post lásán. Tí mo dẹ̀ sọ pé àṣọ ìgbà tí sọ tó ẹ tó kó wa lọ báwọn kò sọ̀rọ̀ ó sọ sí yẹn. Ẹ sọ̀rọ̀. Ìjẹ́ yìí sọ pé ẹ̀yin fẹ́ dẹ̀wọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe ìkọ́. Ṣé tó bá fi ilẹ̀ ẹ̀yin lè dá ṣe? Peter Jẹ́sílẹ̀ má sí. Gbogbo ìbọn wà lọ́wọ́ wọn. Gbára sábàdàn tó lóbi tí wà tàbí gbogbo nǹkan bẹ́ẹ̀. Sábàdàn máa bẹ̀rẹ̀ yẹ we have something to start with. Ẹyẹ méje ká sọ gbọ́ ọ̀rọ̀ ló tí ò bá yẹ yìí ẹ̀sẹ̀ lówó ni. Ó dà pé most tó wà bí we want to be self-determined. A fẹ́ kúrò. Mo fẹ́ bèèrè lọ́wọ́ bàbá wa. Tí wọ́n bá ní ká mú kan nù nǹkan méjì tẹ́ là sílẹ̀. Restructuring àti Yorùbá nation. Èwo lẹ fi pé ó ṣe wá láǹfààní jù. So èmi fi pé ilé tí wọ́n fi pé ó ṣe wá láǹfààní jù. Ìyẹn gan ló yẹ ká kọjú mọ́.
because àwọn tá à ń bá ṣe papọ̀ àwọn northerners èṣù ni wọ́n dẹ̀ gbọ́n jù wá lọ agbára wà lọ́wọ́ wọn tá a bá ṣe fẹ́ ṣe article of restructuring wọ́n pọ̀ jù wá lọ àwọn ló máa determine wọ́n dẹ̀ mọ̀ bí wọ́n ṣe mú àwọn politicians wa tó máa ń fún wọn lówó jẹ́ pé ọ̀rọ̀ wa ò ní papọ̀ èmi fi pé àsìkò yìí ni nǹkan gbóná jẹ́ pé ó yẹ ká follow self determination àwọn youth agbára wà lọ́wọ́ wọn sìn and they are very motivated tá a bá tún ní ká dúró ìgbà tí wọ́n fẹ́ di ìbò àwọn politicians wọ́n ti máa fún àwọn èèyàn lówó nǹkan ti máa lọlẹ̀ nígbà yẹn nǹkan ò ní gbóná bó ṣe rí mọ́ ẹ jọ̀ọ́ ẹ support àwa youth kó lè ṣe ẹ jẹ́ kí bàbá dáhùn béèrè yín ẹ ṣe. we are in a democracy wọ́n tá a sọ lẹ́ sọ ẹni lọ́ bá dìbò mo ní àfẹ́ dìbò olódùgbà dìbò ọdún àìkọ́ mi gbogbo yẹn náà wàá rò lásán pé ẹ ní dìbò ìgbọ́kànlé bá padà sí tẹnu abádẹ kò lẹ́nu àwọn 4 regions tí wọ́n sọ yẹ ẹ fi sí yẹ yẹbẹ dẹrù pé gbọ́dọ̀ ẹ lè ṣe ẹ̀ka lọ we are all in society ìjáwá sọ yóò stop yìí yẹbẹ rò pé ẹ lè ṣe lónìí lọ ẹ̀ka lọ that's why I say I don't oppose you but ọ̀nà tó bá gba ẹ̀yọ̀ wò ìtò practical tó lè realistic làwọn sọ yẹbẹ dẹrù pé ẹ sọ yẹn káàdé sọ pé yáyáyáyá kó a máa wí every place in the western region làwọn Fúlàní wà ń bẹ́ẹ̀. Gbogbo security agencies wa wọ́n ti kó síbẹ̀ ẹ̀dẹ̀ kígbe ẹ̀sọ́ yẹn àwọn ọmọ orílẹ̀-èdè fi síbẹ̀ ìyẹn náà ṣe wá gbogbo igbó wa tàtú ní kọ́ kúrò tó ní ẹ̀rọ oníláì láti wà ń bẹ̀ ẹ fọ́nà oko tó ṣẹlẹ̀ ẹ má fi emotion sí kiri àbí sentiment tí ò realistic. ẹ ṣe bàbá ẹ jẹ́ ká mú yáàfin Beatrice olówó òkèrè ẹ túra yín sílẹ̀ ẹ béèrè yín ṣókí. ọ̀rọ̀ bàbá ti yé mi pé àwọn sọ́pọ́ọ̀tì kọ̀ọ̀kan àwọn ọ̀dẹ̀ṣẹ́ láì sọ́pọ́ọ̀tì nǹkan tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni pé nísìnyí kò sí pépà tó ti jáde pé reconstruction là ń fẹ́ kíákíá pé tí ò bá ti sí reconstruction pé kò sí pépà tó gbé jáde kò sí YouTube tó gbé jáde ìgbà wo ni á jáde tí irú àwọn Tinubu yẹn á gbọ́ pé nǹkan tí gbogbo Yorùbá fẹnu sí yìí pé no voting láì jẹ́ pé reconstruction wà ẹjọ́ sà ọ̀nà owó ní gbogbo ìlú á fi gbọ́ tí àwọn politicians wa tí Yorùbá fi gbọ́ thank you sir. ẹ ṣeun. tí ẹ bá gbọ́ arákùnrin ẹ̀yin ẹ̀ gbọ́ o ìyẹn ló wà nílẹ̀ Nàìjíríà bí o gbogbo wọn dẹ̀ mọ̀ o mo dẹ̀ dárúkọ wọn o ẹ̀yin lẹ gbọ́ o níbi báyìí òkúta gbígbé nìyẹn o àwọn tó gbọ́ ní ògbọ́ iye òde já sọ. kò sí ní pépà kò sí pépà tó ti jáde. ẹ̀yin lẹ rí kà ìwọ lẹ sọ yẹn wá sí Nàìjíríà kó àbí wọn kó tẹ ìbẹ̀rẹ̀ ẹ kò jókòó sọ̀rọ̀ ẹni kò sí ní pépà kò sí tó kọ́ ní pépà ní jáde. olóòtú mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan. bàbá Adébóyè. ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà ojúbà o a ti ń sọ pé ó ṣe pàtàkì kí èdè gbogbo wa yéra wa so ó dàbí gbà pé àwa tá a wà nídàálẹ̀ bígbà tí èèyàn wà lóko kan ní ẹ̀gbẹ́ gbọ̀ngàn tí wọ́n pè ní ojú òtóòrùn tójú ọ̀bà tóòrùn ó yẹ kí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ nílé ó yẹ ká máa rí gbọ́ níta kó sì jẹ́ pé ìtawà náà ṣe ń ta káwọn ará ilé ò mọ̀ so nǹkan tí mo fẹ́ sọ ni pé lójoojúmọ́ kò sígbà tí ọmọ Yorùbá kan ò kí ń ka ìròyìn láti ilé ó kéré tán wákàtí 2 on the average lójoojúmọ́ talẹ́ tààrọ̀ so kì í ṣe pé a ò pé ìwé lásán là ń ka geography history mathematics à ń ka nǹkan tó ń lọ lébi tá a bá ti rí gbogbo èmi ní kí lórúkọ ẹ̀ Nation ni o Nigeria Tribune ni o Nigeria gbani gbogbo ẹ̀ là ń kà níbí yìí àti
gbogbo àwa tá a wà nídàálẹ̀ là ń ka kínní yìí, gbogbo wa là ń ṣẹgbẹ́ ọmọ Yorùbá, là ń ṣẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá, là ń ṣẹgbẹ́ ẹgbẹ́ àwo. Kò sí nǹkan tó ń kọjá lọ nílé tí ò táàkì gbé bí wákàtí 2-3 lójoojúmọ́ láti ka nǹkan tó ń kọjá lọ nílé. In tí wọn ò bá kọ àlè rí kà, tí àbádẹ́ rí kà àlè mọ̀. Gbogbo newspaper tó wà lé pátápátá tó bá ti ní online edition la máa ń mọ̀. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní gbogbo àwọn tó wà ní school tá a jọ lọ sí school ní Ìbàdàn, classmate mi ní platform gbogbo ẹ̀ ní irú restructuring ni o kí ni o, ìjẹ́ a rí ẹni tó kọ ìwé tá a lè rí kà torí mi ò lè wà ní Washington kí tó wà lẹ́kọ̀ọ́. Tí ìwé bá wà tí wọ́n ti kọ sílẹ̀ pé this is the design of a new constitution for Nigeria that is based upon a restructured Nigeria, tá a bá rí yẹn kà á ti máa béèrè kan náà lẹ́ẹ̀mẹ́wàá. Ẹ ṣeun. Bàbá ṣe fẹ́ dá wọn lóhùn. Bàbá wa alàgbà Adébánjọ. Mo ti ṣe àlàyé pé ṣe ń gbọ́ mi. Yes. Hello. Ẹ sọ pé ẹ hello. À ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ṣé la máa ń sọ alàgbà tó sọ ṣe ó ṣe fẹ́ pé àmọ́ kò tá a sọ. Nǹkan tí mo sọ ni pé ó láwọn ò mọ̀. Ó láwọn tó náà tẹ̀ mọ̀. Instruction is not a new philosophy. Go back to federalism. Instruction is not a political philosophy. If go back to federalism, the present position of the constitution must be restructured. That is so, yeah. And you by the and you go back to independent constitution. Clever constitution. Ẹ ṣé bàbá, mo fẹ́ fún kan lára àwọn ọ̀dọ́ wa láàyè. Ọládìran ọmúta rẹ̀, ìbéèrè wo ló ní fún bàbá? Nǹkan kan mo kàn fẹ́ jù sí bàbá pé dádì wa sà kẹ́ ẹ pẹ́ fún wa ni pé ẹ ń sọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ èmi ò sí nílùú òkèèrè dádì o, Ìgàngàn ni mí o, Ìgàngàn ní Bàràpá ni ọmọ yín tí ń bá yín sọ̀rọ̀, so mo rí pé ẹ ń jù sáwọn tó wà ní ọ̀hún pé bóyá wọn mọ bí ti ń lọ ní ibi tí wọ́n wà ń lọ gidi gan, iná ń jó bẹ́ẹ̀ ni iná ń jó gidi gan, ògiri gan ń sá lọ́wọ́ báyìí níbi tí ó lè dé, so àwa ti fara gbá ogun ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa, àwa ò ìtàjẹ̀sílẹ̀ yẹn pé yóò ṣẹlẹ̀ nígbà tí a bá ní pé ká ní self determination yẹn, ó dàbí ẹni pé láì tẹ̀ tí bẹ̀rẹ̀ self determination àwa ti ń pèsè ní orí onírúurú ní ọwọ́ àwọn Fúlàní, so mo fẹ́ béèrè ni pé ṣé gbà wípé kò ṣeé ṣe pé kí a ní self determination? Lákọ̀ọ́kọ́ náà mo rí pé secession ni ẹ̀ ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mi ò mọ the reason for the choice of that word, but ó dà pé a more mild word tí ọ̀pọ̀lọpọ̀ ń lò ní self determination, so mo ní ṣé bàbá mi ṣé kò sọ́nà tí self determination tó ti ṣẹlẹ̀ ní àwọn èdè míì tí yìí sì ṣe pé ó la ẹ̀jẹ̀ lọ, torí nígbà tí à ń gbọ́ wọ́n nípa àwọn United Nations má bá wa dá sí, wọ́n ní referendum á wà, gbogbo eléyìí ò dẹ̀ tí ì la pé ìpànìyàn gan ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí irú àwa tá wà níbẹ̀ tí a mọ̀ tí a ti lose family members lóríṣiríṣi, so tó bá jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí referendum and all the other things but with the involvement of United Nations can actually help us to achieve this self-determination. Kí ló dé tí ẹ fi rò pé síbẹ̀ ó sì gbọ́dọ̀ yóò ní ṣe pẹ̀lú pé bóyá kí ó di ogun àbí kí ó di ọ̀tẹ̀, torí pé the call for self-determination is from what I saw now, from your perspective, is like a call to war. Kókó nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo àdájọ́ ọ̀gbẹ́ni ẹ̀ sọ ni pé lẹ́yìn ọba fún ẹyẹ níwọ̀n ojú sọ́mọ tẹ́yẹ fò.
ìtawà sọ ní pé kà ṣe báyìí mo lè sọ pé mi ò pọ̀ sí ẹ̀yẹ máa bá ti lọ mi ò ní kọ́ mọ́ yín kọ́ má ṣe ká máa bá ti wá lọ tó bá jẹ́ ti tó kọ́kọ́ ṣe àgbà ó rà jẹ́ tiwa àgbà so kò sí àní láti wá nìyí ẹ̀yẹ máa bá ìtẹ̀wé yẹn lọ káàdé máa bá ìtẹ̀wé yẹn lọ tó bá kọ́ ṣe àjọgbà tó kò sí rẹ̀ gbé. Bàbá sà kí ni nǹkan tẹ fíìl tẹ ní lọ́kàn tẹ fífi wípé àwọn tó wà àwọn Fúlàní wọ̀nyí wọ́n máa ṣe mọ̀ pé fún wọn ní option méjì either we will restructure or everybody go their way so tá a bá restructure we go their way kí ni nǹkan tó mú yín rò bẹ́ẹ̀ ni wípé wọ́n máa restructure and then eventually àwa lọ ọdún méjì waiting for them to restructure eventually ẹ rí pé wọ́n á restructure you will now come back to go away tá a wà nísìnyí you will now waste 2.5 years. Why waste àti mọ̀ wọ́n pé they will never ever restructure láyé forever? Why are we going that way? Because you now ever sọ wípé tán bá restructure everybody go their way. So we will now come back to Yoruba nation táwọn èèyàn sọ nísì. Why waste that 2 years? Because we know that Fulani will never ever ẹ̀yin náà rí gbàtẹ́ before bàbá Awólọ́wọ̀ wọ́n dàrú. Ó dáa ẹjẹ́ tí bàbá ó sọ. Bàbá kí ló mú yín rò bọ́ wípé wọ́n máa restructure so we don't waste all the time and come back to square one. Ó ti tó ẹjẹ́ kan dáhùn. Election yẹn ló mú wálẹ̀ fún àṣẹ election kankan. Tàbí lọ́rọ̀ wọn pè yín pé kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sì ń sọ̀rọ̀ ètò ní Yorùbá fi ṣe nǹkan ẹ jẹ́ àṣẹ bí ojúlówó ọmọ Yorùbá ká fi ètò sí nǹkan tá à ń ṣe ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo èyí tí wọ́n ń sọ yìí ni bàbá ti sọ ká sì mọ̀mọ́ ṣe bàbá ní ìdí tí wọ́n fi ní kí wọ́n ṣe restructuring ni pé gbogbo ayé ní ó rí pé a ti fún wọn ní opportunity ẹgbọ́ lẹ́nu bàbá nìyẹn èmi kọ́ ni mò ń sọ mo kàn ń tó ọ̀rọ̀ wọn sọ ká má bàa fi àsìkò ṣòfò bàbá ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé kì í ṣe dandan kí wọ́n ṣe restructuring but a gbọ́dọ̀ fún wọn ní option yẹn kí gbogbo ayé ó lè rí wípé àṣetọ́lọ́run tó èdè wo ni kí wọ́n tún fi sọ́jú yẹn lọ. àwọn ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ti ń bọ̀ láti 1950 wọ́n sọ pé constitution wa ò dáa wọ́n dẹ̀ rí i pé àwọn tá à ń bá dòwò pọ̀ wọ́n ń pa wá wọ́n rí i pé gbogbo apparatus àti military àti navy àti everything náà kó sọ́dọ̀ ara wọn now wọ́n rí i pé òkè ẹni yìí tó ń jẹ́ olórí yìí ó jẹ́ kì í gbọ́ kì í gbà ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ó wá gbé òfin kalẹ̀ ẹjọ́ kí ni bàbá tó ń wá lọ bẹ̀ náà nítorí tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá nìyẹn kí lẹ tó ń wá lọ sọ́dọ̀ ọ̀dàlẹ̀ ẹ fẹ́ restructuring wo lẹ tó ń wá lọ sọ́dọ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. ọ̀dà ẹ̀kọ́. ọ̀dà ẹ̀dúró ẹ̀jẹ̀ kan dáhùn. ìsọ pé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. àwọn ti gbọ́ ẹ̀jẹ̀ kan dáhùn ká lè mú ẹlòmíì ká lè kúrò. ẹjọ́ try to understand what we are talking about. òun kọ́ ló máa fọ́ ní sọ́jọ́ ní àwọn alámàgbà. nígbà wo. ní ìdí ẹ̀ sà ní ìdí ẹ̀. Okay, alàgbà akẹ́jù ẹ má jẹ́ kí mute yín torí kò ní ká ẹ ní sùúrù kí bàbá. alàgbà akẹ́jù I have answered your question. ṣe lè wá ní method rí èyí dẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ mo dẹ̀ níwẹ̀ ìgbà tí káàánú ìgbà tí wá I'm not opposing you. I'm not saying you should not talk. So what's the problem? If you believe in your own can be realistic, the earlier the better. About to get to our bossy. That is democracy. You have a right to pursue your own. We have a right to pursue our own. Let's see where we go. Gbogbo bá ń sọ̀rọ̀ látàárọ̀ tí mo dẹ̀ gbọ́ kan tí àwọn dáre Ayọ̀ Adébánjọ sọ mi ò tí ì rí ọkàn tó jáde nínú ẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo máa list wọn ni màá wá béèrè question and the list are one. Àwọn Fúlàní wọ́n ti wà ní orí ipò yìí. All our military, all the forces, they are the ones that occupied all those spaces. Immigration, custom, they are the ones that occupied it. They are penetrating into our land. Yes. Buhari did not say anything. Hold on. Àwọn Fulani, Miyetti Allah,
jẹ́ kó béèrè question now. They keep Hold on, here now. Why are you asking? They keep on threatening. The government did not say anything about it up to today. Ní jẹ́ kó sọ̀rọ̀ kó béèrè question kó dá bẹ́ẹ̀ kó dá. Àwọn tí wọ́n ń pa ní South West, gbogbo àwọn tí wọ́n ń rape. Ṣé restructuring yìí báwo ló ṣe máa ní effect nínú life wọn? That's number one. That's number one. Bàbá, mo fi Ọlọ́run bẹ̀ yín. Tí Ọlọ́run bá fún ní orí ọ̀fẹ́ another 20 to 30 years, máa gbé ìgbà ọpẹ́. Àwa tí a wà ní ibi tá a wà yìí, millions of Nigeria ló wà ní diaspora. Yes. We have a lot of doctors, engineers and everything. Ẹ bá wa fi ẹnu sí ọ̀rọ̀ yìí. Kò sí nǹkan tó àdúró de káwọn sọ fún wa pé àwọn fẹ́ restructuring. Àwa ò fẹ́ restructuring. We want to develop the public and that is what's going to happen. Àwọn ti fi àwọn èèyàn sí Abuja, a máa bọ́ǹbù Abuja. Yorùbá nation now. Ẹ yé sọ̀rọ̀ ọ̀bá ìmọ̀ náà. A máa bọ́ǹbù Oduduwa Republic la fẹ́. Family restructuring and we are not waiting for them. Family friend mi lọ sílé wọn kidnap wọn. Wọn ò rí wọn mọ́ wọn fẹ́ wọn. Ìkà ni yín ìkà. Obìnrin jákè. Ẹ jọ̀ọ́. Mo ń gbọ́ yín, ẹ mute mi ṣe dákẹ́. Ẹ ti béèrè yín ó ti tó, ẹ jẹ́ kó dáhùn. Ẹ jẹ́ kí n béèrè, ẹ mute mi. Ẹ yé pé àwọn tó wà violent tó ń sọ pa violence. Wọ́n ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ. Àgbà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí ètò yìí. Ètò yìí lè ṣe ètò tẹ́ máa ti máa sọ ẹ dúró tó ẹ̀yin èèyàn wa. Ẹ dúró ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká ní sùúrù torí pé ìgbónára ò ṣe nǹkan ohun tí ọpọlọ lè ṣe ìgbónára ò lè ṣe. Ìlú ọ̀làjú la wà, ibẹ̀ ni wọ́n ti wá bá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà lórí afọ́nrán yìí tó ju bíi méjì lọ, tó ju ìdajì lọ, ìlú ọ̀làjú àti débi. Màmá ẹjọ́ ẹ má bínú, ẹ jẹ́ kí wọ́n kọ́ yí orúkọ Muritala Muhammed Airport kọ́kọ́ yọ orúkọ ẹ kúrò káwá bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ mute máa yín, ó kàn ń sọ wọ́n ti talking like this. Wọ́n ti náà pè yan wọ́n jẹ́ ká sọ̀rọ̀. Màmá ní kọ́ mú kìtà kọ́kọ́ jáde. Everybody don't say. Conclude fẹ́ pé nǹkan tẹ́ bá fẹ́ gbọ́ lẹ fẹ́ ká gbọ́. Ẹ fẹ́ gbọ́ ká wá sọ̀rọ̀ náà. Kò ṣe àkọ́tà bá fẹ́ gbọ́ lẹ máa jẹ́. Èèyàn sọ̀rọ̀, let them speak. Wọ́n ti kidnap wa tó nílé, ẹ ṣàánú fún wa. Ẹ jẹ́ ká ní sùúrù. Wọ́n pa ọba ìlú bọ́ sọ̀rọ̀ sí. Wọ́n sì ti pa ọba ìlú. You are representing yourself with the sorry to your work last night. Let's say Yorùbá nation. The professional ready for Yorùbá nation yet? We are super ready. It is now or never. It is now or never. Now, what have you got? Any ọlọ́pàá ni àbẹ ní sójà? Kọ́mọ́nà pa àwọn èèyàn Nàìjíríà. Ìwọ gan nìkà tó bá yẹ kó lọ jà ń fẹ́ pa gbogbo àwọn tó wà náà. Bàbá ti gbowó. Ẹ má disrespect. Ẹ̀yin Yorùbá ẹ má rí yín ẹ má disrespect bàbá yìí. Ẹ̀tẹ̀ náà yẹ ẹ ti kéde. Ẹ̀yin tẹ́ ń pariwo yìí ẹ lè ṣẹ́ni tì yẹn wà. Ẹni sùúrù.
èdìlé. ẹ yọ wọn kúrò. ẹnu kọ́nà fi ń ja ogun ẹnu kọ́nà fi ń ṣe oyún. ẹ má jẹ́ kí. tó bá yọ wọn àtúwọlé torí. ẹ má jẹ́ kí èdè mú wa. ẹ block wọn àwọn. ẹn tó bá ń wọlé. Mr. Fẹ́mi. orí afárá. ẹ yọ wọn kẹ lock gate. ẹ yọ wọn ẹ lock gate. àwọn bàbá ti gbowó wọn ti gbowó lọ́wọ́ àgbà. bàbá ẹrọ gbogbo ẹ̀yin ló kú ọmọ yìí. àti sùn ní kọ́níkálùkù nǹkan táwọn lọ́wọ́ ṣe gbogbo ẹrù àtúnṣun yín o kàkà lè bá wọn sọ̀rọ̀ ẹrù àti wọ́n ti pa gbogbo èèyàn tó nílé àwọn èèyàn ti lọ jádúró nílò mẹ́ ọlọ́run máa bí yín ọlọ́run ló máa bí yín. olóòtú ẹ jẹ́ ká parí ẹ̀ ẹ mú wá sókè. ẹ jẹ́ káwọn èèyàn sọ máìdì wọn ẹ má ṣe báyìí náà máìdì wọn fẹ́ sọ. ẹni tó ń sọ̀rọ̀ yẹn báyìí lẹ́yìn sọ̀rọ̀ bí eléyìí. ṣé inú àríwá ọ̀rọ̀ ṣé wọn ní respect ẹ tó bá pa ìdílé lẹ́yìn o. so ẹ̀yin olùgbọ́ wa ó dùn mí ó sì ṣe mí láàánú wípé ìwà ọmọlúàbí tí a fi gbé Yorùbá gòkè àárí láàrin wa kí ló dé ìgbónára àti ọpọlọ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ń ṣe ohun tí mo fi bẹ̀rẹ̀ ètò yìí nìyẹn lónìí wípé ìgbónára àti ìwà ọmọlúàbí iṣẹ́ wọn ò papọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Ayọ̀ Adébánjọ àwọn ni mo kí jù mo wá fẹ́ kí bá wa sọ̀rọ̀ láti parí rẹ̀ torí oríṣiríṣi lọmọ tí bàbá máa ń ní ọmọ gidi ń bẹ ń bẹ òdìkejì ọmọ náà ń bẹ ń bẹ onírúurú ọmọ ní bẹ lé alágbára ìfò ń bẹ àlìkámà ń bẹ ní gbogbo ìpínlẹ̀. bí ewì mi kẹ́pẹ́ bàbá Ayọ̀ Adébánjọ. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín bàbá. ẹ ṣe púpọ̀ ọ̀rọ̀ ìbílẹ̀ sínú ọ̀rọ̀ yìí ó dé yé wọn sí ni ìgbà tẹ́mi náà wà ní èjì wọn bẹ́ẹ̀ ni máa ta fíọ́fíọ́fíọ́ gbọ̀ngàn bá béèrè pé nǹkan táwa yìí ń sọ pàápàá ìtọ́bọ̀ bẹ̀rẹ̀ wọ́n bá fòye sí i nǹkan tí àwíṣẹ Abímbọ́lá ń sọ ọ̀yẹn náà mọ̀ wá délé ìgbà tó kú kọjá kọ́ tó bí àwọn tó sọ̀rọ̀ yẹn àwọn adágbógun ju àwọn tó wà bẹ́ẹ̀ bàbá jẹ́ sọ̀rọ̀ àbọ̀kù tá à ń sọ màá dá Ọlọ́run ní ṣókí àwọn tó ní àwọn fẹ́ òmìnira ayé wà lẹ́ àdá ìdúró mo dẹ̀ ní sọ́bọ̀rọ̀ tí mo bá ní kẹ́ bá jáde lè máa sọ pé àti gbogbo ẹ̀yẹ ṣe ti yẹn tó lọ́n bá jẹ́ bẹ́ẹ̀ àgbà ìbíkọ́lẹ̀ là ń lọ obìnrin rédíò obìnrin pa ọkùnrin pa kéjọ sáà ti kú. bẹ́ẹ̀ni. tẹ bá rò pé ọ̀nà tí yẹn ló ní ó ti dà ó rẹ̀ jẹ́ tiwa ìlọ náà lè gbé adé bẹ̀ ó ti dà kò sí tó ọ̀pọ̀ sára wọn bẹ̀. ẹ bá wa máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mi ló wà ní ìjọba ṣé lèmi sọ pé kò tíjọba iṣẹ́ ò dá ẹ̀jẹ̀ fetí sí yẹn gẹ́gẹ́ bí akutọ́kù ti sọ ìtara lè fi sọ̀rọ̀ ẹni gbogbo ojú àwájáwá nílé afárá ń gbajù sẹ́yìn lọ gbàdéyàn sọ̀rọ̀ àwọn adigunjalè agbẹnipamọ́ àdásí èèyàn kan wà ní Nàìjíríà yàrá Adébánjọ ò dá sí wàá sọ̀rọ̀ lọ́dọ̀ Buhari á sọ pé ṣùgbọ́n bó ti yé wọn sí nìyẹn kò síbi níbẹ̀ atọ́kùn tó bá dìgbà tó àwọn tó ti ráyè sọ̀rọ̀ àlàyé la máa ṣe ẹ fi gbàdé síjọ́ mi máa dá lóhùn. ẹ yé máa tàn wá ẹ̀yin olóṣèlú ẹ yé máa dà wá ẹ̀yin olóṣèlú ẹ yé máa nà wá ẹ̀yin olóṣèlú ẹ yé máa pa wá ẹ̀yin olóṣèlú ẹ yé máa parọ́ ẹ̀yin olóṣèlú ẹ yé máa ṣe yàmàyàmá káàkiri
nítorí pé kíni ẹ mọ òtítọ́ ṣùgbọ́n torí pé ẹ ti ta ọkàn yín fún iṣẹ́ òkùnkùn ẹ ti ta ọkàn yín fún Sátánì torí náà lẹ ṣe rò wípé kò sí ọ̀nà àbáyọ fún yín àti pé àti padà sẹ́yìn kò sí fún yín mọ́ torí náà lẹ ṣe ń wá bí ẹ ṣe máa ba gbogbo ayé àwọn ènìyàn tí Ọlọ́run fi yín ṣe àkóso lé lórí ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé pé ní ọjọ́ kan gbogbo iṣẹ́ ọwọ́ yín òun lẹ máa jábọ̀ àwọn bàbá wa yóò dìde o àwọn bàbá wa yóò dìde àwọn bàbá wa bàbá Adébánjọ ni Adébánjọ dìde o kẹ́ ẹ sọ pé kí ló dé ẹ̀yin tẹ́ fẹ́ restructure èyí ṣe tí nígbà tí wọ́n ń pín gbogbo distribution tí wọ́n ṣe torí distribution tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rí gbogbo àwọn promotion tí wọ́n ṣe nínú àwọn security aspect lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin ò dìde kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ pé kí ló dé tó jẹ́ wípé 20 ló máa lọ sí north 2 péré ni wọ́n fún south kẹ́ ẹ challenge wọn dìde o constitution yẹn náà ni kò lè jẹ́ kẹ́ ẹ challenge wọn dìde kẹ́ ẹ challenge wọn pé kẹ́ ẹ contest kẹ́ ẹ tẹ̀ sọ wípé láíláí pé no this list cannot be so gbogbo ẹ̀yin tẹ́ wà ní senate contend o gbogbo ẹ̀yin tẹ́ lẹ́ lọ represent ara yín tẹ́ rò pàwà lẹ́ ń represent contend o pariwo síta o torí pé kíni àní constitution yẹn ẹ̀yin ló ń favour ẹ̀yin ló ń favour kò sí fọ́mọ aráàlú torí pé it's a fraud lórí irọ́ ni constitution yẹn náà ni bàbá tẹ́ fẹ́ tì sí ẹnu 2023 ló máa jókòó tì toró níwà àbàjẹ́ ni bàbá náà kò lè ṣe constitution yẹn kò lè tún ṣe torí pé constitution yẹn náà ló máa bọ òun náà láṣìírí tó bá tiẹ̀ wọlé constitution yẹn ni bàbá máa lò ó ló máa fi continue ìwà àbàjẹ́ ìwà àpàjẹ́ continue kí ni bàbá ṣe tẹ́ fi ń sọ wípé ká tún tẹ̀lé bàbá a ò lè fún bàbá láyè torí bàbá ò ní sanjọ́ a ò lè fún Tinubu láyè torí Tinubu ò ní sanjọ́ a ò lè fólóṣèlú kankan láyè mọ́ torí wọn ò ní sanjọ́ kò séso rere kankan lára àwọn olóṣèlú wa rárá tẹ́ bá gbà kí wọ́n tàn yín jẹ a jẹ́ wípé ẹ ti ta ayé yín fún wọn gbogbo àwọn gómìnà kò sí nǹkan tán fẹ́ ọ́fà wa o bákan náà àwọn ọba wa a ti rí dájúdájú pé kò sí nǹkan tán fẹ́ ọ́fà wa àwọn bàbá náà restructuring kò sí tán fẹ́ ọ́fà wa kí ló ń ba yín lẹ́rù ẹ̀yin bàbá kí ló ń bà yín lẹ́rù ẹ ṣáà ti jẹjẹjẹjẹjẹ náà ẹ jẹ́ káwọn ọmọ yín ráyè jẹ ẹ ti jẹjẹjẹjẹ káwọn ọmọ yín ráyè jẹ tó kù iná ẹ jẹ́ kán ráyè jẹ kí lẹ̀ ń wá tọ́lọ́run ò tí ì ṣe fún yín gangan tí ò bá ṣe tó jẹ́ pé ó kàn fẹ́ ṣáà ṣègbè ṣá ẹni tó fẹ́ ṣègbè ṣá ni ò ní rònú pìwàdà ló máa sọ wípé káyé àwọn ọmọ ṣáà máa bàjẹ́ kó máa wòran lọ lórí wọn tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé kíní wà nínú òfin kò dẹ̀ lè fàjà lọ tẹ́ ẹ bá fọwọ́ sí ẹ mọ̀ pé kò ní dógun kò ní dọ̀tẹ̀ tẹ́ ẹ bá fara sí ẹ jẹ́ kó ṣeé ṣe ń tà ń bẹ̀ yín ni ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín àgbà ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ̀bẹ̀ la bẹ̀ yín o ẹ jẹ́ kó ṣeé ṣe Gumi á jáde Miyetti alẹ́ á jáde á defend bandit á defend àwọn èèyàn tiwọn ṣùgbọ́n àwọn gómìnà tiwa àwọn ọba tiwa àwọn olórí tiwa àwọn aṣíwájú tiwa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí lẹ rí nínú wọn Nàìjíríà gangan mo fẹ́ bi ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin tẹ́ tún lọ ṣèpàdé lónìí ìpàdé ìkà lẹ lọ ṣe ìpàdé ìkà kí lẹ rí nínú wọn Nàìjíríà torí a gbọ́ ọgbọ́n àrékèrèkè tẹ́ tún bá bọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń polongo referendum tí ẹ̀ ń fún ọjọ́ referendum tẹ́ ń sọ pé June 12 ní referendum kò tí ì sẹ́ni tó announce referendum date ẹ gbọ́ dáadáa báyìí wọn ò tí announce referendum date tẹ́ ẹ bá jẹ́ kí wọ́n tàn yín jẹ lórí irọ́ ni wọ́n ní wọ́n máa gbé referendum sílẹ̀ wọ́n á wá fi restructure Nàìjíríà sí àwọn tẹ̀dẹ̀ tí ń dẹ́rùbà pé àtàn bá máa break ogun ni o ẹ̀yà jẹ́ kán restructure wọn ò dá ogun kankan sílẹ̀ ṣé ẹ rí tẹ́ ẹ bá gbà kí wọ́n jẹ́ kí wọ́n ṣe restructuring yẹn ẹ wò ohun tí àwọn Fúlàní ò tí achieve tó mọ̀ wípé a ti fẹ́ cut àwọn off kúrò wọ́n máa pàpà wọ́n ń buy time ni wọ́n ń buy time láti fi perfect tí ò bá ṣe pé ó bá wọn lójijì wọn ò mọ̀ pé kí ní iná tá ń dá yìí ó máa tètè ràn á sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣáná sí wọn ò mọ̀ pé ó máa ràn báyìí
wọ́n wá fẹ́ fi wá buy time wọ́n fẹ́ fi 2023 buy time ìwọ ìyá tó o bá tún fi lọ dìbò báyìí o ti ta ayé ẹ̀ tán tó o bá tún lọ tẹ̀ka ìka tó o tẹ̀ yẹn ni pé ìgbésí ayé mi a sì sọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tó o bá tẹ ìka mandate election yẹn vote tó kásì yẹn pé mo dìbò fún APC àbí PDP ó sọ fún ẹni pé ẹni tí mo dìbò fún yìí o bó bá ṣe wù ẹni kó o máa ṣègbésí ayé mi lọ nínú ìjọba rẹ n tó ń sọ nìyẹn ṣé àwọn tí wọ́n ti ṣe ìjọba ayé ẹ bára bàrà rádaràda àwọn ló tún fẹ́ lọ tẹ̀ka fún àwọn tó gba òwò tó ń ṣe gbogbo àwọn panel beater òríṣẹ́ ṣe mọ́ carpenter òríṣẹ́ ṣe mọ́ o àwọn fashion designer wọn òríṣẹ́ ṣe mọ́ àwọn hairdressing àbí designers wọn òríṣẹ́ ṣe mọ́ gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò wọn òríṣẹ́ ṣe mọ́ báwo ni ọ̀kadà ò ṣe ní pọ̀ ọlọ́kadà gbogbo wọn wá rìsọ́ọ̀tì ọlọ́kadà wá dà pé wọn lọ́pọlọ mọ́ ọ̀kadà ní gbogbo ayé dẹ̀ ń gùn rí ìjọba wá ra ọ̀kadà fún wọn sí wọ́n wá ra ọ̀kadà pọ̀ fún yán mọ̀ wípé kò sí nǹkan míì mọ́ wọ́n ti gbọ́pọlọ oyin tán ọ̀kadà náà wá ń kó sílùú ẹjọ́ sọ̀kadà lọ́lọ́run sọ pé kẹ́ wá gùn láyé ọ̀kadà lọ́lọ́run ní kẹ́ wá gùn láyé ṣé ọpọlọ tọ́lọ́run fún yín kò dìgbà tẹ́ bá tó gba léèwé lọ kẹ́ tó mọ̀ pọ́lọ́run fún yín lọ́pọlọ kò ń ṣe pé àlọ́gbọ̀n ta ló wá ń sọ fún yín pé ìyá máa jẹ ọmọ Yorùbá ìyá tó lè jẹ ọmọ Yorùbá ni àwọn olóṣèlú ni ìyá wa àwọn olóṣèlú àwọn ni ìyá ta ní àwọn ni ìyá ta ní láti kọ̀ sílẹ̀ àwọn ni ìyá ta ní láti gbọ̀n dànù lára wa báwo la ṣe máa gbọ̀n wọ́n dànù ní wípé ká má tẹ̀lé wọn fún ìbò 2023 tán fẹ́ dá sílẹ̀ nígbà tí àwọn bàbá wa kan bá ń jáde tán bá ti sọ wípé wọ́n Nàìjíríà ni ìyà ò dẹ̀ jẹ yín o ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ìyà ò jẹ yín àwa nìyà ń jẹ o níbẹ̀rù Ọlọ́run tí ẹ̀rọ tọ́lọ́run mọ́ wa lára ìyà ò dẹ̀ jẹ yín àwa lẹ̀ ń fìyà jẹ wo àwọn ọmọ tí ẹ wo gbogbo àwọn ọmọ tán ṣègbè tí ẹ wo gbogbo àwọn ọmọ tí kú ń pa tẹ́bi ń pa tí ẹ wo gbogbo àwọn ọmọ tí wọ́n lọ léèwé tán ti kàwé pẹ̀lú gbogbo ẹ̀ náà òfo ni wọ́n rí kankan mú bọ̀ tí ẹ ronú gbogbo àwọn ìyá tí wọ́n á sára wọn sínú òòrùn nínú ọjà láì ṣe pé kò sówó tó tọ́jú wa tí ẹ rú gbogbo àwọn bàbá tí wọ́n làkàkà wọ́n lọ ń pa wọ́n mọ́lé ronú gbogbo wọn dẹ̀ ronú pé ọ̀nà àbáyọ wà tí ò tiẹ̀ ní fogun gan lọ tí ò ní fa wàhálà lọ tó jẹ́ pé tẹ̀yìn gan bá fẹnu sí báyìí pé ẹ jẹ́ ká bọ́ ṣe bí ìwé òfin wa ẹ jẹ́ ká sáìn kó ní kálukú dúró kó ń ṣe pé anybody máa kó ẹrù wọn náà òun kálukú á dẹ̀ wá òfin tó máa gbé wọn lẹ̀ dẹ̀ ronú gbogbo yẹn ń ronú tara yín ọjọ́ kan ń bọ̀ nígbà tẹ́ máa dúró níwájú ìtẹ́ ìdájọ́ ti Olódùmarè ìtẹ́ ìdájọ́ tí ó ní ẹ̀rù jẹ̀jẹ̀ kò ní sí ẹjọ́ mọ́ o kò ní sí mo fẹ́ padà lọ ṣàtúnṣe mọ́ mo gbàdúrà pé kò ní bọ́ kò ní ti léètì fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n tàn wá ẹ má jẹ́ kí wọ́n parọ́ fún wa mọ́ ẹ má jẹ́ kí wọ́n fi júùjù bò wá lójúmọ́ ẹ má jẹ́ kí wọ́n fi àdàmọ̀ǹdì kán máa fi pe ojúlówó fún wa mọ́ àsìkò ti tó fún àwa ìran Yorùbá láti mọ ohun tí à ń ṣe